Hi everyone, welcome to my channel. Eriwo yà, eriwo yà, ọmọ eriwo yà, àyàgbó, àyàtọ̀, ọmọ eriwo sìn pé orúkọ tèmi ni Ìyáláwo Ifágbénjó Ifániyọ̀ Tàwẹ̀dé. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìlẹ́mòwu ní Ọ̀ṣun State. Mo jẹ́ ìyánífá tí mò ń dáfá, mo sì fi ìlú Ọ̀yọ́ ṣe ibùdó. Eriwo yà yẹn ó dàbí pé à ń sọ fún àwọn èèyàn pé ẹ dákẹ́ o, Ifá fẹ́ fọhùn. So ni eriwo yà yẹn dúró fún. Ìyánífá nínú Igbódù ni nínú ara àwọn ó ní àwọn ipa kan tí obìnrin máa ń kó nínú Igbódù kí wọ́n tó pè ní ìyánífá. Tá a bá fẹ́ sọ̀rọ̀ Igbódù fún èèyàn, irú ẹni tó bá jẹ́ ìyánífá òun ló máa ru èṣù tí ó ṣáájú. Ìyánífá yẹn ipò tí ó yẹ kí ìyá ẹni tó wá tẹfá kó dìmú, ó ní obìnrin yẹn dìmú. So èèyàn mélòó la fẹ́ sọ fún pé kó máa mú ìyá ẹ̀ wá kó wá tẹfá tó wá fẹ́ tẹfá. So obìnrin yẹn ló máa dúró gẹ́gẹ́ bíi pé ìyá òun láṣẹ sí ní tóun ń ṣe o. So àwọn tí ó jẹ́ obìnrin yẹn àwọn ni wọ́n máa ń pè ní ìyánífá tí wọ́n kó ipa gẹ́gẹ́ bí ìyá ẹni tó fẹ́ tẹfá nínú Igbódù, àwọn ni wọ́n ń pè ní ìyánífá. Ìyáláwo obìnrin tí ó ń dáfá, tó ń dá ọ̀pẹ̀lẹ̀, tó ń kífá, tó fi ń ṣe ìtúsílẹ̀ fáwọn ènìyàn. Gbígbà kan sọ pé babaláwo, ìyáláwo. So ipa tí babaláwo, iṣẹ́ tí babaláwo gbé lọ́wọ́, òun náà ni obìnrin tó ń ṣe irú iṣẹ́ yẹn tó náà ń dápẹ̀lẹ̀, àwọn ni ìyáláwo. Ìjẹ́ méjèèjì ni? Mo jẹ́ ìyánífá nítorí pé mo ti kó ipa fóríṣiríṣi èèyàn nínú Igbódù gẹ́gẹ́ bí ipa tó yẹ kí obìnrin kó, gẹ́gẹ́ bí ká ru èṣù fún yàn ní Igbódù, ká ṣe gẹ́gẹ́ bí ìyá ẹni tó wá tẹfá. So mo ti kó ipa bí ìyánífá rí dáadáa sẹ́yìn. So bẹ́ẹ̀ bá pè mí ìyánífá fine. Mo jẹ́ ìyáláwo nítorí pé mo máa ń sán ọ̀pẹ̀lẹ̀, mò ń ṣètùtù, mo fi ń tú àwọn ènìyàn sílẹ̀, mo fi ń tún ayé ṣe. Bí mo ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò mi nínú Ifá, ní ilé bàbá mi, babaláwo ni wọ́n. Nílé ìyá mi, babaláwo ni wọ́n. Ṣùgbọ́n nígbà tí mo wá tó bí ọmọ ọdún 6, èmi kàn lọ kí bàbá mi gẹ́gẹ́ bí èèyàn ṣe ń kí òbí ẹ̀ láàárọ̀. Bàbá mi jẹ́ babaláwo, orúkọ wọn ni Chief Ifágbénjó Alàgbé ní ìlú Ìlẹ́mòwu. Àwọn ni olóòótọ́ awo àgbáyé. Mo lọ kí wọn láàárọ̀ ọjọ́ náà, wọ́n wá sọ fún mi, wọ́n ní àwọn dáfá o. Ifá sọ pé kí ọmọ àwọn kọ́kọ́ fá, àwọn sì béèrè, Ifá sọ pé èmi ni. Ó kọ́kọ́ jọ mí lójú, mo ní ṣóbìnrin máa ń kọ́fá ni? Wọ́n lóbìnrin máa ń kọ́. Tó mo ti kọ́kọ́ sọ pé èmi ò lè kọ́fá o. So gbogbo wa yá tọ́jọ́ wá bẹ̀rẹ̀ sí ń gorí ọjọ́. Létà wọ́n sá padà dá mi jókòó, wọ́n wá bá mi sọ̀rọ̀, wọ́n bi mí, wọ́n ní ṣé èmi nìkan ni ọmọ táwọn bí ni tí mo fi ń fẹ́ mọ́ ta wọ́n lẹ́nu nípa pé Ifá sọ pé kí ìrìn àjò yìí. Wọ́n sá bá mi sọ̀rọ̀, wọ́n sá padà gbà sí wọn lẹ́nu. Mo wá bi wọ́n pé ibo ni màá ti kọ́. Wọ́n ní ọ̀dọ̀ bàbá ìyá mi. Bàbá ìyá mi yẹn jẹ́ orúkọ wọn ni Olóyè Ọláńlóyè Ifáládé. Wọ́n jẹ́ àràbọ̀ gbàgbà ní ìgbà náà. So ọ̀dọ̀ wọn ni mo ti bẹ̀rẹ̀ sí ní kọ́fá.
bọ̀ láti pàṣẹ wípé ayọ̀ pọ̀ ń gbà yẹn so ọmọ ẹni èrè ni so bí wọ́n ṣe mú mi bí ọmọ so ayọ̀ yẹn pọ̀ mi ò kọ̀ bí ara sí ẹ̀kọ́ yẹn odidi ọdún méjì ni mo fi sín ọ̀pẹ̀lẹ̀ nígbà tí mo sán ọ̀pẹ̀lẹ̀ fọdún méjì ọdún mélòó mo fẹ́ fi kọ́fá ìṣìyẹn ni dádì mi ṣe wá tún Ifá dá ni wọ́n wá béèrè pé ǹjọ́ níbi tí n ó ti kọ́fá ìgan pàtó Ifá wá sọ pé kí wọ́n mú mi lọ síbi tó jìnnà wọ́n fi béèrè nípa sọ pé Ọ̀yọ́ ìgbà tí wọ́n sọ̀rọ̀ Ọ̀yọ́ ó tún lé lára mi ṣùgbọ́n níjọ́ tí màá dé Ọ̀yọ́ kì í ṣe jọ́ tí mo tiẹ̀ bá rò rárá pé ó lè ṣẹlẹ̀ normally tí mo bá ìgbà tí mo wà lọ́dọ̀ bàbá ìyá mi yìí iléèwé mi àárín gbùngbùn ìlú bàbá mi àti ìyá mi òní iléèwé mi wà tí mo bá lọ skul láàárọ̀ látọ̀dọ̀ bàbá ìyá mi gbà yẹn màá kọ́kọ́ ya ọ̀dọ̀ dádì mi nílẹ̀ Mòwú máa kí wọn káàárọ̀ kí n tó padà sí skul so bí mo ṣe máa ń ṣe nìyẹn bọ́jọ́ tí màá dọ̀yọ́ èmi ò mọ̀ wọ́n kàn dádì mi kàn sọ fún mi láàárọ̀ ọjọ́ bí mo ṣe máa ń lọ kí wọn pé mọ́mì mi tí wọ́n lọ sékòó wọ́n travel o pé wọ́n láwọn máa dé ní ọjọ́ yẹn o bí mo ṣe gbọ́ yẹn báyìí mo dọ́gbàgbà padà èmi kàn lọ páàkì gbogbo ẹrù mi mo bá ní mọ́mì mi máa dé wọ́n wá ń bi mí pé kí ló dé ṣé ọkọ̀ fámọ́ ni mo ní mo kọ́kọ́ fẹ́ lọ kí mọ́mì mi tí wọ́n máa tèkó dé náà bí mo ṣe dé bí mo ṣe dọ́gbàgbà tí mo páàkì ẹrù mi báyìí bí mo ṣe ń délẹ̀ Mòwú gẹ́lẹ́ báyìí ó ní bàbá kan tí wọ́n ń pè ní Àràbà Ifáyẹmí Ẹlẹ́bùúbọn wọ́n jẹ́ Àràbà Òṣogbo lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rẹ́ dádì mi gangan ni wọ́n so ọ̀rẹ́ bàbá Ọ̀yọ́ tó jẹ́ ọ̀gá mi ọ̀rẹ́ wọn náà ni wọ́n tún jẹ́ so wọ́n wá ń sọ fún mi pé àwọn fẹ́ lọ sọ́yọ́ o àwọn ò sì ní fẹ́ kọjá lójúde ọba káwọn mọ̀ kí ọba ìyẹn ni wọ́n fi yà kí dádì mi ṣe wá wò pé bóyá kí n kúkú máa tẹ̀lé wọn lọ so bí wọ́n ṣe fi ẹ̀gbọ́n mi kan lé mi lọ́jọ́ náà nìyẹn so alẹ́ ọjọ́ yẹn ni mo dé Ọ̀yọ́ láti ọdún yẹn jẹ́ ọdún year 2000 but ní ìgbà yẹn mo wà bí ọdún 9 so mo ti fọdún 2 sí ọ̀pẹ̀lẹ̀ bọ̀ pé èèyàn ń bẹ̀rẹ̀ sí ń kọ́fá gẹ́gẹ́ bó ti yẹ kí ọmọ awó kọ́fá year 2000 ni mo bẹ̀rẹ̀ mo wà bí ọdún 9 gbà náà so lẹ́yìn yẹn tí mo dọ́yọ̀ tán ìrìnàjò Ifá kíkọ́ ó bẹ̀rẹ̀ bí mo ṣe ń kọ́fá mò ń lọ sí skul bí mo ṣe ń kọ́fá mò ń lọ sí skul iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí mo lọ ń gbà yẹn primary 3 ni mo ti kúrò ní skul bí tí mo ti ń bọ̀ mo wá bẹ̀rẹ̀ primary 3 padà nígbà tí mo dé iléèwé tí mo lọ wọ́n máa ń pè ní Baptist Primary School ní Ìsokùn Ọ̀yọ́ lẹ́yìn tí mo ṣe tán mo lọ sí Ọ̀pàpà Grammar School ní Ọ̀yọ́ nìyẹn náà wà nígbà tí mo ṣe tán Ọ̀pàpà ní year 2000 yẹn náà ni mo wọlé sí Emmanuel Alayande College of Education mo lọ sí school bàbá wa Ande yẹn náà tó ń pè ní Vi Heritage so bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mo wà ní iléèwé University of Ibadan lọ́wọ́lọ́wọ́ báyìí so nígbà tí mo pé ọdún 14 fẹ́ pé ó ní mo gba yọ̀ǹda tí í ṣe 2013 ní oṣù kẹwàá ó ní mo gba yọ̀ǹda gẹ́gẹ́ bíi pé mo ti lè sáwó